Ṣèyí báwo ni sọ̀rọ̀ sókè kí lorúkọ ẹ sọ̀rọ̀ sókè Olúgbèjà Ṣèyí ok ọmọ bo ni ẹ ọmọ Òṣogbo ok níbo l'Óṣogbo Òkè Baálẹ̀ síbo Òkè Baálẹ̀ so Kọ́lá Balógun ok kí ló gbé ẹ dẹ́kọ̀ọ́. Iṣẹ́ láti Ìbàdàn. Iṣẹ́ láti Ìbàdàn irú iṣẹ́ wo ló gbé ẹ dẹ́kọ̀ọ́. Ministry ok irú iṣẹ́ wo nìyẹn ṣàlàyé tó lè ṣàlàyé. Kò sí ìdàgbà tó bẹ́ẹ̀. Iṣẹ́ ministry ò dàgbà tó bẹ́ẹ̀ so wọ́n pín yín káàkiri ok àwọn wo ló pín yín káàkiri. Àwọn ọ̀gá náà. Àwọn ọ̀gá èwo. Lẹ́nu iṣẹ́ irú èwo. Òtítọ́ ministry náà. Iṣẹ́ irú èwo DNCR. kí ló bá dé kó. NYSC ló bá dé kó skul wo ló ti parí. Ìbàdàn skul wo ní Ìbàdàn. University of Ìbàdàn ẹ̀yìngbà tó dégò kí ló wá ṣe. Ọdún kan yẹn náà la lò. Ó ti lo ọdún kan àbí láti sáàfù àbí. ok ìgbà tó wá sáàfù tán kí ló wá ṣẹlẹ̀. Mo fẹ́ máa padà. so ó jẹ́ correction á ní corrections wà láti ṣe. Àwọn correction kan wà tẹ́ ní láti ṣe. Fún NYSC. ok so correction yẹn wá pín sí oṣù mẹ́fà. Correction yẹn pín sí oṣù mẹ́fà. ok ẹ lò kan ní Ìkẹjà ẹ ṣe kan ní Dubai ní Lagos Island ok so ìgbà tó wá ṣe tán kí ló fa situation tó wà yìí. Tíṣẹ́ bá ti pọ̀ jù. Ó lè affect body system. Tíṣẹ́ bá ti pọ̀ jù ó lè affect body system n tó affect ènìyàn rèé. tó máa ń mugbó tó máa ń mu sìgá tó máa ń mutí òkè mutí tọ alihamudulilayi wá gbà jọlọjọ. tó rí àwọn méjì tọ alihamudulilayi rabbil alamin gbogbo ara lé orí pílátífọ̀mù yín pílátífọ̀mù àti gbogbo yín mọ̀ sí DH ètò DH tá a máa sọ pé DH lè tò ètò ní DH tá a máa sọ pé ètò ní DH tá a sọ pé DH Ìkòyí ni ibi tí a wà ní precisely a wà ní every street. Ọmọkùnrin yìí jẹ́ ọmọkùnrin kan tó ń wà ìdí ẹ̀. Ọmọkùnrin jẹ́ ọmọkùnrin kan tó jẹ́ pé gbogbo apárápátá la mọ̀ ní àdúgbò yìí dáadáa. Tó dẹ̀ jẹ́ wípé ní bẹ́ẹ̀ ṣe rí náà ni gbogbo wa ṣe mọ̀. Ṣùgbọ́n èmi súnmọ́ dáadáa mo máa ń try láti tí n bá rí àwọn èèyàn most especially tí n bá rí àwọn nǹkan tó bá normal pé ẹni yìí o a rò pé kò normal but tá a bá ń rí àwọn kọ̀ọ̀kan tó bá normal nípa ẹ̀ mo máa ń try láti fẹ́ ṣe ìwádìí so ìyẹn ló mú èmi súnmọ́ tí mo béèrè pé kí ni àwọn nǹkan tí ó ń ṣe ó dẹ̀ ní mo béèrè pé kí lorúkọ ẹ̀ ó dárúkọ ẹ̀ fún mi mo dẹ̀ béèrè ọmọ bo ni ó lọ́mọ Òṣogbo so kí wá ló ṣẹlẹ̀ ó ṣàlàyé pé tọ̀ òun wá sáàfù ni òun parí ní University of Ìbàdàn gẹ́gẹ́ bí ẹ ti gbọ́ lẹ́nu ẹ̀yẹn náà kí ló wá ṣẹlẹ̀ ó ní náà lẹ́ ń gbọ́ ẹ̀ pé ó ní tíṣẹ́ bá ti pọ̀ ibo ló ní wọn pòsè sí tẹ́lẹ̀ orphanage home àbí ó ní wọn pòsè sí orphanage home ṣùgbọ́n kí nígbà tí mo rí nípa èyí wípé nígbà míì àwọn èèyàn máa ń rò wípé ní bóyá irú condition tó wà bóyá igbó bóyá sìgá bóyá ọtí mímu kò kí ń mu gbó kò kí ń mu sìgá kò kí ń mu ọtí àti mọ́ aládùúgbò yìí láti láàsì yìí láti mọ̀ sóhun ojú ẹ̀ kò kí ń mu gbó kò kí ń mu ọtí kò kí ń mu sìgá kò kí ń mu kankan nínú gbogbo àwọn kan wọ̀nyí ṣùgbọ́n kàyéfì kan tó jọ mí lójú jù nínú ọ̀rọ̀ ẹ̀ ní wípé ní ó máa wá ń sẹ́ǹdì owó ó máa àkáǹtì nàmbà ẹ̀ lórí ó máa àkáǹtì nàmbà ẹ̀ lórí ó dẹ̀ mọ orúkọ báǹkì tó ń lò ẹgbẹ́ tí mo sọ pé ó máa ń sẹ́ǹdì owó ẹ má sì ní gbọ́ àwọn èèyàn lè máa wo pé èrè tó ń gbowó tó ń sẹ́ǹdì owó bí èlò ló ń sẹ́ǹdì bí 200 naira ó máa sẹ́ǹdì sí àkáǹtì bí 500 naira láti ayé owó ó máa wá ń sẹ́ǹdì bọ́ tẹ bá béèrè àkáǹtì nàmbà ẹ̀ lọ́wọ́ ẹ̀ báyìí ó máa pè é
tẹ bá dẹ̀ round right ẹ̀ bó ti fine tó because the first day tó kọ́ máa kọ account number jáde àti orúkọ ẹ̀ in fact ó yà mí lẹ́nu pé òun ló ní handwriting right that's why tó ti jẹ́ kí n dá òtún ẹ̀ nípa àwọn ọmọdé ṣùgbọ́n tó mú kàyéfì wà ń bẹ̀ láàárọ̀ ní pé ní àwọn ajẹ́rìí kan wá sọ́dọ̀ mi wọ́n ní wọ́n fẹ́ bá mi wọ́n fẹ́ ṣe wàásù fún mi mo wá sọ fún mi ní ẹ nídìí láti ṣe wàásù fún èmi ní ìbá ṣe wàásù fún ẹni yìí wọ́n lẹ́ni táwọn ń wò yí pé ó ti mad táwọn ní láti ṣe wàásù fún ẹ mi ò disagree pẹ̀lú wọn mo dẹ̀ tó disagree lọ́nà kan sẹ́ni ìdí tí mo sọ pé mo disagree ní wípé ní gbogbo àwọn tí a bá ń wò náà báyìí pé wọ́n mad kọ́ ni wọ́n mad bá jẹ́ ká máa súnmọ́ wọn bá possible ká máa interview ọ̀pọ̀lọpọ̀ wọn wò ká máa mọ tó rí lè ṣẹlẹ̀ sí wọn torí pé nígbà tèmi súnmọ́ ni mo mọ nǹkan tó rí lè ṣẹlẹ̀ nípa but àwọn òwúlẹ̀ rẹ́dì èmi náà fẹ́ bá sọ̀rọ̀ wọn bó sọ̀rọ̀ mo wá sọ fún ọ wá ní sẹ́ẹ̀ lẹ́ni tẹ̀ ń wò yìí ẹ jẹ́ kí n interview ẹ̀ lójú yín sọ́kọ́ ti interview kan lójú wọn tí wọ́n dẹ̀ rí pé gbogbo nǹkan tó sọ yìí náà ló tó sọ láti jẹ́rìí ni mo ti ń béèrè gbogbo àwọn ọ̀rọ̀ yìí lọ́wọ́ ẹ̀ tó dẹ̀ ń ṣàlàyé bó ṣe ń sọ yìí náà ẹnìkan wá fèsì wípé ní ẹni tó ń sẹ́ǹdì owó yìí tó fowó sákàǹtì ẹ̀ pé ó yẹ ká fọlọ́pàá ààrẹ sí mo wá níwẹ̀ ó yẹ kí wọ́n á níwẹ̀ pé ó yẹ ká fi ọlọ́pàá ó yẹ ká lè fi ọlọ́pàá ó yẹ kí wọ́n lè fọlọ́pàá ààrẹ sí ẹ̀ lóòótọ́ bọ̀ tẹ́ jẹ́ kí n sọ fún un that is tó bá ní skeleton yìí on board mo ní bọ̀ tìgbà tí mo wá sọ fún un kò sá kò lọ́bi kankan ó sì wà láti ìjẹta yẹn náà tó bá jẹ́ pé èèyàn tó bá ní skeleton is on board ó yẹ kó ti sá láti ìjẹta yẹn kò sá ó sì ń wá sádùúgbò yìí náà àti rí lójoojúmọ́ so tó túmọ̀ sí pé ní nǹkan tí tó need ní pé ní help owó kan ní help tó wó kọ́ o ẹ má sì wá gbọ́ o àwọn èèyàn lè máa rò pé bá help tó wó help tí mo ní afẹ́ ṣe fún mi pé mo fẹ́ make sure pé a máa wá àwọn tó máa bá a gẹrun ẹ̀ báyìí a máa wá àwọn tó máa bá a gẹrun ẹ̀ lẹ́yìn ìgbà tá a bá wá àwọn tó máa gẹrun ẹ̀ ó máa lọ wẹ̀ tó bá wẹ̀ tán mo máa gẹ̀ẹ́tì aṣọ fún un bá gẹ̀ẹ́tì aṣọ fún un a máa lọ fi sí mọ́tò ní agbára Ọlọ́run a máa lọ fi sí a máa try láti fi sí mọ́tò mi ò tí ì sọ pé a ti fi sí mọ́tò a máa ṣiṣẹ́ lé lórí mi o lágbára Ọlọ́run a máa lọ fi sí mọ́tò ní Ọbalẹ́ndé tá a bá fi sí mọ́tò ní Ọbalẹ́ndé a máa try láti sọ fún àwọn dẹ́fà yìí náà tó bá wa help rẹ̀ so tó bá bá wa help rẹ̀ so ó ní tóun bá ti dé Òṣogbo ó lè máa mọlé pẹ̀lú àánú Ọlọ́run pé ó ní Kọ́lá Balógun ṣe òkè balẹ̀ ní ilé àwọn ní Òṣogbo ṣùgbọ́n ìdí tí mo fi ń ṣe live video yìí ni wípé ní kí àwọn èèyàn kẹjọ torí Ọlọ́run ó sì wà ń bíbà yìí báyìí tẹ bá bá wa share ẹ̀ bá mi sún kámẹ́rà mọ́ ìbàdí dáadáa tẹ bá bá wa share ẹ̀ ó possible kó tó di pé àá lọ fi sí mọ́tò ó possible kó lè rí pé tẹ bá share ẹ̀ ní o kó dẹ̀ fọlọ́ ọba bẹ̀ yẹn bá wa share tẹ bá bá wa share ó possible kó ti ka àwọn family ẹ̀ lára l'Óṣogbo débi wípé ní wọ́n tẹ bóyá ẹni tá à ń wá àtẹni tí tó ń wá ẹni tó ń wá ó possible pé àtẹni tó sọnù ó possible káwọn méjì kan pàdé ara wọn so ni mo sọ pé tẹ bá bá wa share ó possible gbàtà bàbí ṣe gbogbo process tá a fẹ́ ṣe yẹn tán ó possible kí sharing yẹn ó ti kà àwọn family ẹ̀ lọ́dẹ̀ lè locate tẹ bá dórí platform yìí náà ẹ máa rí phone number tẹ́ ẹ lè pè mí sí so tá a bá dẹ̀ lẹ́ni tó bá fẹ́ pè nípa ẹ̀ náà 08066784257 ilẹ̀ lè pè sí lórí the 8 live program ni ẹ máa rí nọ́mbà yẹn níbẹ̀ tó bá ṣe máa ń ṣe nìyẹn ẹjọ́ torí Ọlọ́run ṣíṣe ẹ̀ yìí a sọ pé kẹ́nìbọ̀dì èmi kò sọ pé mo fẹ́ fún lówó lẹ́yìn owó mọ́tò àti nǹkan tó máa mú dání lọ sí Ìbàdàn àmì sí Òṣogbo láti padà gẹ̀ẹ́tì àwọn fámúlẹ̀ sí èyí tó sọ pé òun máa mọ ilé ṣùgbọ́n pẹ̀lú situation báyìí iná ẹ̀ lẹ́ ń gbọ́ yẹn ó ní tí wàhálà bá ti pọ̀ jù ńgbà míì ó máa mú yàn dérú condition báyìí báńkì wo ló lò GTB ó máa ká nọ́mbà àbò mọ́ mo mọ̀ ó máa wá ń sẹ́ǹdì owó lọ́dọ̀ mi àbò wá kí ń sẹ́ǹdì owó ó máa wá ń sẹ́ǹdì owó àbí so ó máa wá ń sẹ́ǹdì owó ó dẹ̀ mọ tẹ́ bá gbé nǹkan tí ò bá tọ́ fún ó use mọ́ mi dáadáa in fact ní tí n bá jẹ nígbà míì most of the time tí n bá jẹ ló máa ń jẹ ifò láàárọ̀ nǹkan kan náà lájọ jẹ so tẹ́ bá gbé nǹkan tí ò dáa fún ó mọ̀ pé nǹkan tí ò dáa ni kò ní jẹ àwọn kan tá ń jẹ lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ mi níbà yìí mo sọ fún ó ní àkínló jẹ́ kí n bẹ́ẹ̀ gẹ́ẹ̀tì oúnjẹ mẹ́yẹn ó lóun ò kí ń wọ ọbẹ̀ mọ́ nítorí pé wọ́n ti wọnú ilé ó nítorí pé tóun bá wọnú ilé lọ bá wọn ó ní wọ́n lè máa sá ó lè dàbí nǹkan míì lójú wọn tó yẹ báyẹn tó túmọ̀ sí pé ní sẹ́ǹsì yẹn wà díẹ̀ sẹ́ǹsì yẹn wà ń bẹ̀ kò tí nǹkan tó nílé ìṣẹ̀lẹ̀ ní òun mọ̀ so táwọn fámìlì ẹ̀ bá rí wọ́n máa mọ nǹkan tí wọ́n máa mọ bí wọ́n á ṣe lè bá a yanjú ohun tó bá wà ń bẹ̀ ẹjọ́ torí Ọlọ́run ẹ bá wa share ẹjọ́ torí Ọlọ́run àmọ́ pé àti share nǹkan ní Nàìjíríà ó máa ń wà difficult fún wa tó bí ẹni tó bóyá ẹni yẹn ó fẹ́ get owó ń bẹ̀ ni but tẹ bá share ilé ó máa jẹ́ kẹ́ help èèyàn so ẹ bá wa help ẹ èmi kọ́ lẹ fẹ́ help ẹ bá wa share tẹ fi help ẹ tẹ bá share ó máa lè get to his family l'Óṣogbo most especially Kọ́lá Balógun Fúnkẹ́ òkè balẹ̀ ẹjọ́ torí Ọlọ́run ẹ bá wa share ọmọ Òṣogbo ló pẹ́ra University of Ibadan ló lóun ti parí ó lóun WhatsApp lẹ́kọ̀ọ́ ni ó ní bíbí tẹ́ post ó ní 6 months ni wọ́n máa ń gbé àwọn káàkiri ó ní bọ̀tì wàhálà stress ló fa gbogbo kan kò ń mutí o
torí mo mọ̀ pé yẹn mi máa fẹ́ máa kọ́mẹ̀ntì pé ní ọtí ògógóró igbó ló ti dorí ẹ̀rú ẹ ti gbọ́ àwa mọ̀ ẹ̀yin náà láti Ìbàdàn ti. Àfà ó yá gbà ó yá nà ó yá rìkọ́ọ̀dù ẹ̀ fine boy fine boy ti dé o ó lé o ẹ ti rí fine boy olùgbèjà olúwaṣèyí bóyá dárúkọ fún ọ lẹ́ẹ̀kan sí yá fún ọ bóyá dárúkọ fún ọ lẹ́ẹ̀kan sí sọ̀rọ̀ sókè olùgbèjà ṣèyí ọmọ bo ní ẹ ọmọ Òṣogbo níbo lóṣogbo òkè balẹ̀ ó tàn ó ti wà òkè báyìí ọ wá mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ báyìí tú báàgì yẹn kí ní irun tó rán bẹ́ẹ̀ ṣe yẹn tú gbé kárí tú ògbẹ́ gbé ká wo ogun tó wà nínú báàgì yẹn kò ní mí ní ìjọba dúró báyìí ni. òun lè nígbà tó wẹ̀ ọ́ tó ṣáwá tán. ṣébí wọn náà ló dì í tó páàkì àbí. ó ṣáwá tán tó wọ́n fẹ́ tún un tó bá gẹ̀ kúrò lórí àti gbogbo aṣọ ẹ̀ tó bọ́ kúrò lára tó fi pa ọ́ sí tuntun. àti ṣèkán náà àti bá gé kan náà bá ti fáwọn ẹ̀ irun yẹn ló tún fún ike rí dáadáa yìí o. so irun yẹn nu àti irun yẹn lélẹ̀ àtẹ̀kọ́ náà. àwọn aṣọ ẹ̀ náà wà mẹ́rin àwọn aṣọ aṣọ ẹ̀dá ó yá ilé jù tó padà bọ́ ó yá jù padà aṣọ ẹ̀dá. òun lélẹ̀ yìí o. aṣọ ẹ̀ wà ń bẹ̀ yẹn so ṣé o faramọ́ ká sun gbogbo kìíní yìí nínú o ò fẹ́ ká sun ná o ò gbà. olówó gbà kọ́ bá wọn sún náà o olówó máa gbé délé. ṣé ká sun àwọn eléyìí ná kó gbé eléyìí dá aṣọ ìmí ìtara fún ẹ ló wà níbà yìí kò sí problem kó o nídìí láti máa gbélé kiri mọ́ jẹ́ ká sun eléyìí nínú ó yẹ báyẹn gbé ọ̀fẹ́ kó dì náà ilé olówó fẹ́ kán dì náà nílé pé nǹkan ò ṣẹlẹ̀ àbí tó tún gbọ́ báyìí nísìnyí tí ẹgbẹ́ ọ̀gá tó sọ olówó fẹ́ kán dì náà nílé náà bá rí gbogbo eléyìí tí ẹ̀ rí báyìí o ó yá wà ní. mo ṣe. tí ẹgbẹ́ ọ̀gá táwọn táwọn báyìí a ní ká sun gbogbo aṣọ ìní náà olówó fẹ́ kán dì náà nílé pé ó lè mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ sóhun kéle lè jẹ́ rẹ́kọ̀dù bí ìpè fẹ́ mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ sóhun o ọbẹ̀ bá gbọ́ aṣọ àti irú ẹ̀ ẹ̀wọ̀ ìrònú ẹ̀ wọ́n ní wọ́n mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ sí oníta bá sun eléyìí lọ oníkó bá dé onímọ̀ pé nǹkan ṣẹlẹ̀ sóhun ṣùgbọ́n pẹ̀lú eléyìí ó máa lè rí rẹ́kọ̀dù ṣètìlì báyìí oníta bá sun ṣe yí olùgbèjà lórúkọ ẹ̀ láti ní Òṣogbo. adúpẹ́ fọ́nà bá a ṣe bá tẹ́lẹ̀ gbogbo yẹn ọmọ youth corps ló WhatsApp lẹ́kọ̀ọ́ ni o as a youth corps lẹ́kọ̀ọ́ àti ìkéjì àti ṣe gbogbo olùkọ́ ẹ̀ bàtà àsìkò náà afárò ẹ̀ ẹ̀ríwá five boy looking sweet. ìgbà tó wẹ̀ kan lélẹ̀ ó yà ẹlẹ́rìn bọ́lá ṣe yẹ ẹlẹ́rìn. ẹ wò ó. ibẹ̀ la wà yìí o kẹfí street báàgì tó wà fún ọ lélẹ̀ yìí o. àwọn amú ẹgbẹ́ tẹ̀sán lọ́dọ̀ DPO àbúrìfù wọn nípa kọ̀mọ́ṣọ̀n ẹjọ́ torí Ọlọ́run gbogbo àwọn tó bá ṣe alábàápàdé gbogbo ẹni bọ̀ ìtò rìkọ́ọ̀dù ẹni tó bá ṣe alábàápàdé ẹ̀ ó lé problem ó lè challenge ta nínú wípé ní ó lóun mọ̀lé ọmọ Òṣogbo lòun ní Kọ́lá Balógun lókè fíà sókè òkè fíà òkè balẹ̀ òṣègùn pé tóun bá délé òun mọ̀ ṣùgbọ́n tá a bá rí ẹni tó bá mọ fámìlì ẹ̀. ẹni wọn ẹjẹ bá wa repost o ẹ bá wa repost kó lè dọ́dọ̀ fámìlì àti bí Òṣogbo ló ti wá o ẹ̀yin blọ́gà ṣe bá wa gbé o ẹ pẹ́ o ọmọ Òṣogbo wo ó ti wà ókè o. ó ti yàtọ̀ báyìí sí ti tà kọ́kọ́. ṣé ti rí o ó sọ̀rọ̀ dáadáa ó wá sáwù lẹ́kọ̀ọ́ ni o. ẹni tí ẹ bá ràn ní lọ́wọ́ òun náà lẹ́nu ìfẹ́ gbogbo wa èyí tó jẹ́ kí èmi tó jẹ́ kí ìdè ní wípé gbogbo ìgbà wọ́n wà ní ṣọ́ọ̀bù mi ò sí ní ṣọ́ọ̀bù àwa dúró lè mú ọjọ́ kan mo tíráàbù mo dé padà láti tíráàbù ó ní láti sọ fún mi pé ibo ni mo lọ bó ti wá chẹ́ẹ̀kì ni wọn ò rí mi ẹ tọ́ra sáà tó bá dẹ̀ lọ tó bá bọ̀ iwájú ọ̀dọ̀ mi ló máa wá dúró sí bí òun bá fẹ́ lálẹ́ náà ó tún wá máa wá dúró ó máa wá chẹ́ẹ̀kì ní gbogbo ìgbà so ó máa ń discuss pẹ̀lú ó máa ń bá mi sọ̀rọ̀ dáadáa so orí jẹ́ kí n rí ṣe pẹ̀lú ẹ̀ ẹni tó máa wá sẹ́ẹ̀dì 200 naira ó máa wá sẹ́ẹ̀dì 500 naira ó máa account number ẹ̀ sórí ó dẹ̀ lóun wá sáàfù àti youth corps pé òun wá sáàfù ni òun dẹ̀ ti parí pé òun ti lọ ṣe òun parí ní University of Ibadan ó lọ́mọ Òṣogbo lòun ẹ wo gbogbo wọn yẹn ipò nígbà tẹ́nìkan mú suggestion wá gbé ní
ká rìpọ́ọ̀tù ẹ̀fọ́ ọlọ́pàá fẹ́ ẹni tó máa ká ní nọ́mbà tó ń sẹ́ndì owó mo ní ẹ má jẹ́ ká lọ bẹ́ẹ̀ mo ní ẹni tó sẹ́ndì 200 naira tó sẹ́ndì 500 naira owó ló ń sẹ́ndì yẹn ẹ̀sọ̀ dàsán náà nígbà táwọn wá ń sọ yẹn fún tí mo wá sọ yẹn fún mo ní ẹjẹ́ aṣọ fún nígbà tí mo wá ń sọ fún tó bá jẹ́ pé kidnapper ni tó bá jẹ́ pretenders ni sábà pé yóò ti sá lọ láti bí ọjọ́ mẹ́rin kò sá lọ ó sì ń wá lójoojúmọ́ ẹni tó gbọ́ fún ọmọ àfọlọ́pàá ààrẹ ìṣòwò ṣé kò tí ní sá lọ tó bá ní nǹkan burúkú nínú báàgì nígbà tá a la máa so báàgì ní sẹgbọn nǹkan tó sọ ó ní ká má so káwọn yẹn lè bí nítorí ilé pé ìlú sùn. ẹ bá wa rí ẹjọ́ tó lọ lọ tó dẹ̀ bí ọ̀rọ̀ ìwálé ní ní wípé ní àwọn ajẹ́rìí kan wá sí bíbá yìí wọ́n wá náà fẹ́ preach sí mi wọ́n wá ní ẹ má preach sí èlò ẹ preach sẹ́yìn yìí wọ́n ní wéèrè ni wọ́n á ní ṣe tìrí báyìí mo ní ká fún kẹ̀jẹ̀ rọ̀ ní Nàìjíríà ni mo ní ẹni tẹ́ ẹ rí báyìí ẹ ti ẹ̀ súnmọ́ kẹ̀jẹ̀ gbọ́ tẹnu ẹ̀kẹ́ mọ nǹkan tó ń ṣe so ẹ kàn sàdédé decide ẹ sọ pé wéèrè ni now ẹ wá jẹ́ kéde interfere lójú mo wá interfere lójú wọn wá yà wọ́n lẹ́nu àdéhùn ọ̀sìn wọ́n ti padà kúrò ní ó túmọ̀ sí pé ẹni tó pé ni wọ́n wá kiri wọn wọ ẹni tí ò pé so ibi tẹ́lẹ̀ ti lè gé ìjọba ọ̀run tí wọ́n wá náà ní pé ní kásánú ẹni tí ò ní irú ẹni báyìí gbọ̀ngàn ló yẹ kásánú mo lẹ́nu tẹ́ wá báyìí nísìn mo tẹ́ ń sọ mo mọ̀ ǹjẹ́ ẹ̀ tí ì sọdé mo mọ̀ so tí wọ́n á lè gbé tẹ̀wá fún ẹrú ẹni báyìí ẹ wá wò ẹ wo olùkọ́ ẹ̀ lẹ́ẹ̀kan ẹ wo olùkọ́ ẹ̀ báyìí ẹ wo olùkọ́ ẹ̀ lẹ́ẹ̀kan ẹ wo olùkọ́ ẹ̀ báyìí ẹ wo olùkọ́ ẹ̀ báyìí kí ẹ ti rí pé olùkọ́ ẹ̀ ti wá wà òkè báyìí ẹjọ́ torí Ọlọ́run ẹ jẹ́ kí á jẹ́ ẹ̀dá kan tí ó mọ̀ ṣàánú ẹ̀wò báyìí ní àdúpẹ́ fún lọ so now máa mú dé station mo máa mú dé station ó kálukú ẹ upload ẹ sí Facebook yín ẹ upload ẹ sí wall yín ẹ jẹ́ káwọn èèyàn rí ẹ fi sí status títí internet ní pé ní family ẹ tó ó wá lè kù díẹ̀ káàtó bóyá àwọn èèyàn fẹ́ máa bá ṣe fẹ́ rí a lè fi phone number ẹ a lè fi phone number síbẹ̀ a lè fi phone number síbẹ̀ 08066784257 08066784257 a máa try láti mú lọ sí police station a máa bí ìdíje mo ti pe ọ̀rẹ́ mi tó ṣiṣẹ́ ní radio station ó ní we can go ahead pé a lè ṣe ìrànlọ́wọ́ tá a bá mọ̀ tá a bá lè ṣe fún but ẹ̀yin náà lè wà lé kẹ̀sì ìrànlọ́wọ́ fún láti share lẹ́ni ìwé tẹ́ bá ti rí láti jẹ́ pé kó dọ́dọ̀ àwọn family ẹ̀ tó bá ti dọ́dọ̀ àwọn family ẹ̀ ó ti parí sẹ́ni tá a láfẹ́ sun gbogbo ẹrù ẹ̀ náà gbogbo orun tá a fáyè fún everything àkóṣílẹ̀ aláfẹ́ sun ó ní ká má sun wọn ó ní kí àwọn ará ilé lè mọ̀ pé lóòótọ́ nǹkan ṣe òun ṣe ti rí báyìí so kọ́lọ̀ ń ṣàánú fún wa níbi ọlọ́run ń ṣàánú fún wa ṣe yí tó wà ókè náà. ó bá jì dáadáa.